Barapa ẹ jẹ́ kí GSB Global Standard Babaláwo Abíọ́dún Adékúnlé ọmọ Ṣólánkẹ́ mo kí Ààrẹ Ọ̀nà Kakanfò tiwa náà Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Àdàwó Ìbàràpá Ẹ̀gbá tiwa ń bí mo kí yín K-Blue bàbá olóyè tuntun K-Blue ṣe jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìlú Ìbàràpá àwọn náà jẹ́ mo kí Agas CEO ẹ bá ń kí Agas Ládìgbẹ́ GSB ọmọ Ṣólánkẹ́ GSB Global Standard Babaláwo ẹ bá ń kí Agas Ládìgbẹ́ o Agas CEO ẹ bá ń kí mo rọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá ń kí èèyàn mi ẹni mi kú ọjọ́ ìbí December 30 lọ́jọ́ ìbí rẹ̀ Adémọ́lá Kọ́mọlá fẹ́ mo kí òun náà mo kí gbogbo ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn àní lórí ìṣẹ̀lẹ̀ tí mò ń sọ yìí èmi ò ní fọ̀pá pọ̀lọpọ̀lọ péjò gbogbo wa ti gbọ́ àṣíríwò lórí ìkànnì ayélujára bọ̀dá Tóbi kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan kí ni tó ṣẹlẹ̀ gangan Tóbi social media yìí èmi ò mọ̀ ṣé ilé lọ ṣé tí ò bá lè lọ ẹ bá mi gbé ẹ wá ṣé lè yóò ẹ ti ń rí wo ọmọ 21 years tí wọ́n gé orí rẹ̀ òun lẹ̀ ń wò yẹn mi ò ní dènà pẹnu lórí ẹ̀ kí ni ọmọ 21 years ọmọ ọdún 21 kí ni irú rẹ̀ tí ń wá relé ọkọ tí ó fi sùn mọ́jú kí ló ń wá lọ́dọ̀ ọ̀rú ọkùnrin bẹ́ẹ̀ àwa òbí aníṣẹ́ ṣe ní ọdún tí a máa wọ̀ yìí ẹ̀rí èjì rẹ̀ nù o eléyìí ò ń ṣara àṣokùn ara ọgbà ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ ni ẹ ṣeun Prince Abiodun Adétayọ̀ wọ́n ní my first time on this show keep the good work ẹ ṣeun Babatunde Ṣólánkẹ́ ẹ ṣeun well done ma ẹ ṣeun Sunny Johnson olúwa ṣeun kí ni ọmọ ọdún 21 kí ni tí ń wá relé ọkùnrin débi tí ó fi sùn bẹ̀ mọ́jú bò ní tó lọ òun dà ó dà kí ni ọmọ ọdún 21 kí ni ń wá relé ọkùnrin ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ti wà ńbẹ̀ Taiwo Dada Ademat Ajibade ti Amiyu Johnson D Nobu Baba Lọ́kọjá ẹ ṣeun Irat Olúwatóyìn gbogbo ẹ̀yin tẹ́ ti wà ńbẹ̀ máa bá mi share ọmọ ọdún 21 oníṣẹ́ ẹbí òun lẹ̀ ń wò lórí ti àti fi fọ́tò rẹ̀ sí orí ìkànnì Facebook ti iléeṣẹ́ Splash FM ayé burú èèyàn ṣòro èèyàn níkà wọ́n sì gé orí ọmọbìnrin yẹn háú ó kó gbogbo nǹkan bí ìfun nǹkan kan ó kó sínú bọ́kẹ́ẹ̀tì kan gbogbo àwọn ẹran ó rẹ́ gbogbo àwọn ẹran wẹ́lẹ́wẹ́lẹ́ ó rẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ó rẹ́ gbogbo rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lánìí Victor kò lè pè ẹ́ bó bá rẹ́ ẹran ara tèmi èmi ò tiẹ̀ ṣe rẹ́ n ò ṣe rẹ́ o má rò rárá ó rẹ́ gbogbo ẹran rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ó sì níbi tí wọ́n ń tà sí ní ìlú tó lọ́ba tó níjòyè Ọlọ́run Ayọ̀olúwa ṣèyẹ káàbọ̀ sójú òpó Facebook yẹn Mọ́gàjì Hafsat ẹ káàbọ̀ sójú òpó Facebook yẹn Odùrólé Festus ẹ máa káàbọ̀ sójú òpó Facebook yìí ẹ máa bá mi bẹ̀rẹ̀ sí ní pín ẹ máa pín ọmọ ọdún 21 ìsìn lọ lé ọkùnrin wọ́n ti ń ṣàyàn rẹ̀ òun náà ti ń fẹnu kẹ́rù wọ́n ní wọ́n fi nǹkan akúnilóorun bóyá bíi májèlé àbí nǹkan ni wọ́n fi sínú Nọ́jímù Ẹniọlá Ṣítù ẹ káàbọ̀ Princess Kẹ́hìndé ẹ káàbọ̀ sójú òpó Facebook Olúdé Olúwaṣẹ́gun Másíù ẹ káàbọ̀ sójú òpó Facebook ẹ má bá mi share ẹ bẹ́ ṣe ń wọlé sójú òpó Facebook yẹn Mustapha Gani Taiwo Ayọ̀mídé Fámúyìdé Mukada Musa Ibrahim Damilare Jimoh gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé Abdulwaheed Abdulsalam Mubarak oda ẹ má bínú wọ́n ní well done ma this is critical ẹ ṣeun
Ronke Lawal, Adétayọ̀ Adémọ́lá Adéníran, gbogbo yín pátá ni mo kí ẹ káàbọ̀ sójú òpó Facebook ẹ má bá mi share. Èmi ò mọ ohun tí ọmọ ọdún 21 èmi ò mọ ohun tó wà lọ. Ẹ̀yin òbí àti alágbàtọ́ ọ̀rọ̀ dọwọ́ yín. Orí ọmọbìnrin tó gé háú ń ló gbé dání yẹn o. Èjìrè ará ẹ̀wọ̀n orí èjìrè eléyìí kì í ṣe ará ìṣòkùn. Wọ́n ti ní àwọn gáǹgì tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Táìkàyìn ni àwọn ọmọkùnrin tẹ́ ń wò lójú òpó ti Facebook wa yìí. Wọ́n ti ní àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi, tí wọ́n jọ ń ṣe apanijayé. Wọn kì í ṣe babaláwo. Kọ́mẹ́dì àfáàyàyà ẹ kálẹ́. Bọ́lá Ismail ẹ kálẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó Facebook mo kí yín. Mọ̀rẹ́nìkejì Akínwùmí ẹ mà kálẹ̀. GSB Abíọ́dún ọmọ Ṣólánkẹ́ ẹ kálẹ́ o. Ẹ bá mi kí bàbá mi fẹ́rẹ́ bí ẹkùn. A kú ìnáwó ọjọ́. Ifá aládé á ṣègbè lẹ́yìn wa. Wọ́n ti ní àwọn tí wọ́n ń tà fún. Àwọn ẹni tẹ́ ń wò yìí kì í ṣe babaláwo, kì í ṣe oníṣègùn, kì í ṣe ẹlẹ́sìn kan àbáláyé àti ẹ̀wà mẹ̀sìn tí ń sìn. Àmọ́ alápatà ènìyàn ni wọ́n. Ẹ jẹ́ n fi mọ́ ń bẹ̀ lálẹ́ yìí. Ẹ kálẹ́ o ọ̀gá àgbà onírìírí ayé, mo kí gbogbo ẹ̀yin aṣíwájú nínú iṣẹ́ ìrírí ayé. Bàbá ti jágudùgbẹ̀ ọ̀rọ̀ yìí lánàá. Ìyẹn ọ̀gá wa ọmọ ọ̀dọ̀ àgbà. Àmọ́ tí bàbá bá gba oko ibi táwọn gbà lọ, èmi ọmọ mi ò fẹ́ gba oko ibi tí wọ́n gbà lọ. Èmi fẹ́ bá àwa òbí àti alágbàtọ́ sọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ jẹ́ á mójútó àwọn ọmọ wa. Àwa náà ṣèwérí, èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo ṣèwérí, mo ṣe sisi rí. Mo gbọ́dọ̀ àwọn òbí mi, mo dẹ̀ tún gbọ́dọ̀ alágbàtọ́. Láyé àtijọ́ kọ́mọ tó mọkùnrin wọ́n lè sọ pójú mi dúdú nígbà bá tún bẹ̀rẹ̀ sí ní ìsìn. Ètò eléyìí ṣe gbàgede àṣà, ìrírí ayé ni lóòótọ́. Àmọ́ ohun tó ń ṣẹlẹ̀, òfò tó ń ṣe àwọn ọmọbìnrin wa yìí ti pọ̀ jù. Lójoojúmọ́ òfò tó ń ṣe wọ́n yìí ti pọ̀ jù látàrí ìjẹkújẹ, látàrí ìwàkúwà. Báwọn kan bá máa wá ní ti Abẹ́òkúta yìí ti pọ̀ jù. Tí n bá sọ fún yín pé ó ń ṣẹlẹ̀ lẹ́dọ̀, ó ń ṣẹlẹ̀ ní Cross River, ó ń ṣẹlẹ̀ káàkiri, mo ní ẹ̀rí ẹ̀ ní tí mo ní àwọn evidence ẹ̀. Ọmọbìnrin kan wà tí ó ń ṣe òwò nàbì tó ṣe wípé ọ̀gá oníṣòwò pàtàkì ní ìpínlẹ̀ Èdó yẹn ó wá pé òun fẹ́ bá a dọ̀rẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí èpọ̀sẹ̀ méjì o. Ó ní pé òun fẹ́ kóun gbé lágbèsùmọ́jú. Èló ni ó gbà? Ó ní 1 million naira. Ẹ dákun, ṣó faná síbẹ̀ ni? Ṣó faná sí, ṣó fa AC sí, ṣó fa mi sí? Ó wá ní 1 million naira pé ṣóun nìkan ló máa gba 1 million naira. Ó ní rárá o, òun máa tún mú ọ̀rẹ́bìnrin òun kan dání. Wọ́n jọ ṣòfò ẹ̀mí ni o. Ọlọ́run ò ní jẹ́ ká ṣòfò ẹ̀mí. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ tí ẹ ò fẹ́ ṣòfò ọmọ, ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa níbi tí wọ́n ti ń gbọ́. Ẹ má jẹ́ àjìjẹkújẹ. Ọdún yìí ti parí, àní ṣòfò ẹ̀mí lọ́dún tó ń bọ̀, àní ṣòfò ẹ̀mí lọ́dún ní ìtókù kọ́dún yìí náà ò parí. Èmi àti láwùjọ ṣàmọ́dún, láwùjọ wọnú ọdún tuntun. Ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ jẹ́ ká kí àwọn ọmọ wa nílọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. Kíní yìí ń pọ̀jù o. Àwọn ọmọ wa obìnrin wọ́n ń kú gan-an. Tí ẹ bá wo statistic àwọn tí wọ́n pa wọ́n gbé wọn ṣòwò, wọ́n gbé obìnrin ló pọ̀ jù. Ẹ̀yin òbí ẹ jẹ́ á tọ́jú àwọn ọmọ wa. Ọmọ tí ò tí ì ṣàgbàfọ̀, tí ń káṣọ wálé ẹrójú olè ẹ̀ mú. Ọmọ tí ń lọ léèwé, tí ò tí ì máa ṣiṣẹ́, tẹ́ ń gba nǹkan lọ́wọ́ ẹ̀yin òbí. Ẹni bá wí. Lani Victor, ọmọ ọdún 21 ó mu. Ṣé kí n pe ọtí yẹn? Ọtí ni wọ́n fi nǹkan sínú gúdà fún. Àti fùfú tí wọ́n jẹ.
tó bá di ọjọ́ mẹ́jọ a máa wàwà jinlẹ̀ lórí ẹ̀ nítorí pé ọ̀rọ̀ náà kẹnu gan. Ẹ̀yin òbí àti alágbàtọ́ a níṣẹ́ tó pọ̀ tá a máa ṣe. Àmọ́ lórí iṣẹ́ kan tí a ti ń ṣe bọ̀ ní àtijẹ́jọ́ bọ̀dá Tóbi ẹ bá wa gbélé ikú òǹbẹ̀. Ó yẹ kan ti máa gbọ́ báyìí lórí iṣẹ́ kan tí a ti ń ṣe bọ̀ láti jẹjọ́ lórí alàgbà ọ̀dọ́mọkùnrin kan Ọpẹ́ Ifá Dọ̀tun Ọpẹ́ Ifá. Mo fẹ́ rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti ẹ̀yin ọmọ orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin ará àgbáyé gan ni mo pè gbogbo àwa ti diaspora ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ wá ẹ jẹ́ ká dá sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yìí wọ́n ti wà ńlẹ̀ tipẹ́ tipẹ́ tabadé láti ẹ̀ka ìpolówó ọjà a máa gbọ́rọ̀ lẹ́nu wọn díẹ̀ ọ̀rọ̀ wọn ni mo fẹ́ tẹpẹlẹ mọ́ ní òní torí òní náà ni mo fẹ́ káàdì ẹ̀ ńlẹ̀ kí n tó wọnú ìṣẹ̀lẹ̀ láabi yìí lọ ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Arákùnrin yìí Ọlọ́run má jẹ́ ká jábọ́ ní pèpele àṣeyọrí mo sọ fún yín níjẹjọ mo sọ fún yín níjẹ̀ẹ́dógún ibi tí wọ́n ti fẹ́ ṣe ìwé ìrìn àjò lọ ìlú èbó tí wọ́n fẹ́ mú international passport tí wọ́n lọ Ọlọ́run ò ní jẹ́ ká jábọ́ ní pèpele àṣeyọrí o ibẹ̀ ni wọ́n ń lọ o tí wọ́n ti pàdé ìjàmbá ọkọ̀ àwọn náà fẹ́nu ara wọn ṣàlàyé mo fẹ́ ká ràn wọ́n lọ́wọ́ tabadé láti ẹ̀ka ìpolówó ọjà a máa gbọ́rọ̀ lẹ́nu Dọ̀tun Ọpẹ́ Ifá mò ń bọ̀ ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà. Flash FM 106.7. Gbogbo Abẹ́òkúta ẹ kú àmójúbà Living Proof Supermarket. Bẹ́ẹ̀ni o, gbogbo agbègbè Funab, Òṣèlè Camp, Ọbántòkò, Àṣérò tó fi mọ́ gbogbo agbègbè tó yí wa ká. Gbajúgbajà ilé ìtajà tó ti rẹ́sẹ̀ walẹ̀ ńbàdàn. Living Proof Supermarket ti kalẹ̀ sábẹ́òkúta pẹ̀lú irúfẹ́ èròjà ọ̀kan òjọ̀kan. Daily needs tẹ́ bá ń fẹ́ lówó tí ò gara. Rẹpẹtẹ ló wà ńlẹ̀ ní Living Proof Supermarket. Beverages, drinks, toiletries, household items, electronics àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà àjẹpọ́nulá ló ń jẹ ní restaurant wa. Bó jẹ́ local, bó jẹ́ continental. Unisex salon and boutiques wà ní Living Proof fún babes and guys pẹ̀lú 10% discount tẹ́ ẹ bá ti ń ṣerun tàbí ra èyíkéyìí fashion item lásìkò ọdún yìí àjẹgbádùn ní búrẹ́dì ní bakery Living Proof ààyè ìṣeré ìgbàlódé game arcade wà ní Living Proof fagbambari ní pé látàárọ̀ dago mọ́kànlá lẹ́gbẹ̀rẹ́ Living Proof supermarket wà ní ṣíṣí tí ò ṣẹlẹ̀ rí lábẹ́òkúta Living Proof supermarket wà ní former G place Camp Junction Funab Road Abẹ́òkúta fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 09010308561 Living Proof supermarket àrà ọ̀tọ̀ ilé ìtajà tí ò lẹ́lẹ́gbẹ́. ọ̀rẹ́ àgbẹ̀ àbẹ̀súyọ̀ lọ́kọ̀ bá wà. ìfọ̀kànbalẹ̀ táwọn èèyàn rí lórí àwọn ilẹ̀ wa ló mú wọn máa gbóṣùbà gbé. ẹ̀sà ẹ̀yin lọ́kàn láti di àgbẹ̀ olóhùn ọ̀gbìn nírọ̀rùn. owó pọ́kú làwọn ilẹ̀ ọlọ́ràá tí à ń tà láti fi gbin onírúurú àwọn nǹkan ọ̀gbìn. tí èrè oko yín yóò sì máa yọ bọ̀kú. àwa la tó bẹ̀. ọ̀rẹ́ àgbẹ̀ ilẹ̀ oko wa tó wà ní Kọbapẹ́ Òṣèlè Rọ́ngà Alábàtà Mọ̀nàgẹ̀gẹ̀ Ọ̀gbẹ́gì Àjẹbọ̀ Àgbọ̀ àti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn iléeṣẹ́ ńlá kan ní ilẹ̀ òkèèrè àti káàkiri orílẹ̀-èdè yìí láti máa ra àwọn èrè oko wa gbogbo. agbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ sí nọ́mbà 39 NTA Road Ọgbẹ̀ Abẹ́òkúta. ẹ máa pe 08033706236 08033706236. ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá làǹfààní yóò parí o. APR ọ̀rẹ́ àgbẹ̀ àgbẹ̀súyọ̀ lọ́kọ̀ bọ̀gùà ìgbà ọ̀tún dé fún gbogbo àwọn àgbẹ̀. Àkúbè one quality wares níbi tí onírúurú aṣọ
aṣọ fọ́kùnrin àtobìnrin tó jẹ́ grade A àkúbè fìkàlẹ̀ sí. àwọn tó ti mẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ ò jẹ́ fi àkúbè one lẹ́gbẹ̀ẹ́ police station láfẹnwá nílùú Abẹ́òkúta ṣeré. níbi tí oríṣiríṣi aṣọ tó stand out bíi men's jeans, men's t-shirts, polo, joggers, sneakers, cap, belt, ladies tops, ladies jeans lóríṣiríṣi. aṣọ àwọn ọmọdé lóníranran àtàwọn bàtà tó jẹ́ wípé lẹ́gíìtì ni tí wọ́n ń ṣe wọ̀mí. visit Akube One at Lafenwa today and be convinced about quality wares at affordable prices. ìròyìn ayọ̀ tó rèé fún gbogbo ẹ̀yin alára tó tà tẹ́ ẹ fẹ́ máa fi ṣe aṣọ Akube títà ṣòwò láti kàn sí wa láti wá máa kó lówó pọ́kú tẹ́ ó sì máa jèrè gọbọi. nọ́mbà yìí ni kí ẹ pè Akube One tó wà lẹ́gbẹ̀ẹ́ police station Lafenwa nílùú Abẹ́òkúta sí 0813-339-0579 0813-339-0579. Akube One lẹ́gbẹ̀ẹ́ police station Lafenwa nílùú Abẹ́òkúta, home of quality wares. Fimi Interiors, na dem be baba for ogbonge interior furniture. Correct. Make una enjoy life dey go. Wow, my country people, correct imported furniture dey Abeokuta for Fimi Interiors. gbogbo ẹni tó kọ́lé tó dúró rente tó fẹ́ kó dùn ún wò bí àfihànba ẹ má dààmú rèkúrè bàdàn mọ́ ẹ má bọ̀ lọ́dọ̀ wa Fimi Interiors. Which kind furniture una need? Oya talk am. Turkish furniture, royal sofas, Egyptian furniture, dining plus TV shelf dem. tábìlì jẹun ibùsùn tí mú kó òun òwú ní sùn kàkàdé kàdákẹ́. Una fit buy in bulk for your family, hotels, offices, buy and lounge plus other better place dem. imported ní gbogbo ẹ̀ pẹ̀lú ẹ̀dínwó tẹ́ ò lè ríra níbi kankan. Fimi Interiors dey opposite Navy Secondary School, Onikoko, Adigbe Road, Abeokuta. fẹ́kùnrẹ́rì àlàyé máa pè 08062591058. Fimi Interiors, na dem be baba. tó bá ti dọ̀rọ̀ electronics ẹ filẹ̀ fọlújìmí olújìmí Emmanuel Electronics látọjọ́ tó ti pẹ́ ni wọ́n ti máa ń fọn rere orúkọ yẹn olújìmí Emmanuel Electronics kí ló nílò nílé àbí lọ́fíìsì tó jẹ́ electronics tó jójúlówó air conditioner refrigerator washing machine home theatre generators fans water dispenser water heater blender pressing iron and many more ra electronics tó gbẹ̀bùn láìsí lọ́kàbọ̀ olújìmí Emmanuel Electronics is located in every nooks and crannies of Abeokuta. Our LG showroom is at number 30 Nepa Road, Abeokuta. Hayatabokul showroom, Camfrost showroom, LG and Hisense showroom, furniture showroom with all other products is at Ewang Estate beside Deeper Life Camp, Abeokuta, Ogun State. Telephone 0803-519-2632 and 0808-049-1892. Olújìmí Emmanuel Electronics. Àfi electronics tó jẹ́ ojúlówó nìyẹn. Splash FM 106.7. Albicard Production. ayé yìí bìrìbìrì ọlọ́ọ̀ ìgbà yìí àkókò. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà àkókò dúró Ibo Láyé ń lọ gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa àsìkò yìí léwu púpọ̀ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu bọ̀dá Dọ̀tun Ọpẹ́ Ifá díẹ̀ mo ń ṣàlàyé nípa wọn ibi iṣẹ́ tí wọ́n ń ṣe ibẹ̀ ni wọ́n ti pàdé olùrànlọ́wọ́ pàtàkì tó fẹ́ ran ìpín àti àyànmọ́ wọn lọ́wọ́ àmọ́ ibi tí wọ́n ti fẹ́ lọ rè mú ìwé ìrìnnà tí wọ́n fi gba físà ibẹ̀ ni wọ́n ti pàdé ìjàmbá ọkọ̀ níbi ọdún 6 sẹ́yìn títí di àkókò yìí arákùnrin yìí ò tí rìn àwọn méjì ni wọ́n fẹ́ kó travel tó jó níṣẹ́ ọwọ́ yìí ẹnìkejì ti lọ o mi ò fẹ́ tẹnubọ ìtàn yẹn torí pé a ti sọ àwọn fúnra wọn ti fẹnu ara wọn sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ á gbọ́ díẹ̀ tíntínní ká tó gba ìpè. ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti rí tẹ́lẹ̀ tó láwọn kan ti bá mi gbé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mi ẹ̀ rí nǹkan kan tó yẹ ò pé láti lè ṣe operation yẹn tán òun ló fà á tí mo ṣe tó padà. ṣùgbọ́n ẹ ti ṣe operation kan rí. mo ti ṣe àwọn operation tí wọ́n fi tọ́jú mi tí mo fi wà ní ayé padà tí mo fi jí sáyé padà tí mo dẹ̀ tún ti ń rìn. kí ló wá ṣẹlẹ̀.
kò sójú kan torí ẹsẹ̀ ilé ìtẹ̀wé yìí wọ́n tún náà fẹ́ ọ̀pẹ̀tẹ̀ torí ẹ̀wọ̀n ti jẹ́ kúrò ń bẹ̀ òun lẹ̀ ń wò ìgbà tẹ̀wọ̀n yẹn ń jẹ díẹ̀díẹ̀ òun lélẹ̀ ẹ̀wọ̀n yẹn ti wá jẹ pátápátá kúrò ń bẹ̀ débi kan láti ṣe operation fún mi láti yọ irin yẹn kúrò tó ń ba egungun yẹn jẹ́ bí wọ́n ti wá yọ egungun yẹn kúrò tó ti yọ irin yẹn kúrò ni mo ṣáà ti tún wà padà pé kí lórúkọ ẹ̀mí ṣáà tún lè padà rìn mọ́gbà tó ti kún wọ́n ṣáà ní kí n lọ wówó wa kí n lọ wá 1.5 wa mi lè meet up láti rí owó yẹn débi pé mo ti padà sínú ilé ibi inú yàrá yìí náà ni mo wà títí tó di di pé kò sí kókó ìgbà tí ó ṣàṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ṣàtúwà ní ilé ó ṣe di 2022 tí wọ́n wá gbé mi lórí rédíò kan. mi ò ní fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ lánìí Victor jẹ́ ká ṣẹ́ mi lé ẹ bá mi ran arákùnrin yìí lọ́wọ́ operation ni wọ́n fẹ́ ṣe ibi tó le dé mo mójú mi débẹ̀ mo rí ni ẹ̀yin tí ẹ láǹfààní láti wojú òpó Facebook Yèyé Gbàgede Àṣà TV ẹ ti máa rí arákùnrin yìí lójú òpó Facebook mi torí pé a ti gbé wọn live àmọ́ títí di bí mo yẹn sọ̀rọ̀ yìí èyí tí mo ṣe ní ìjẹ́jọ́ kí n tó wá sórí ètò lónìí a rí 500 naira 4 million naira lówó tí wọ́n ń wá láti fi ṣiṣẹ́ abẹ àmọ́ ẹ̀yin ẹlẹ́yinjú àánú la pè kì í ṣe àwọn olówó èèyàn lè lówó kó má lè ná èèyàn lè lówó kó má fi ṣàánú ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlẹ́yinjú àánú nínú ìwọ̀nba tó bá ní ó lè bùn ẹlòmíì nínú 4 million tó kù tí wọ́n fẹ́ fi ṣe operation ẹlẹ́ẹ̀kẹta rèé wọ́n ti ṣe àkọ́kọ́ tí wọ́n fi lajú sáyé wọ́n ti ṣe ẹ̀kejì lórí ẹsẹ̀ kan ó tún kù orí ẹsẹ̀ kejì orí wheelchair ni bàbá yìí wà láti bí ọdún 5 sí 6 ìrora yẹn pọ̀ 18200 44972 ní ẹ̀rẹ̀ àpò ìṣúná tí ẹ máa fowó sí Ecobank ní 18200 44972 18200 44972 Ecobank ni ẹ jẹ́ agbóhùn ara wa láàrin ìṣẹ́jú 5 péré 07050501067 081 74441067 0817 5551067 lánìí Victor Bawon. Hello ta ló wà lójú òkú lórúkọ ìwọlẹ̀ tí ń pè wá. aláàbí kan gbọ́dọ̀ yà wọ orúkọ tó ní kúta ọmọ tó ń gbà ó lọ́dọ̀ pupa lórí àwọn ọjọ́ mú yẹ àfihàn ìṣọ́lá yẹn arákùnrin yẹn olùdọ́gba sí. gbọ́dọ̀ tó òfin tó lọ ní bàbá náà fìdá wà wí wọ́n fi wọ́n fi gbé wà wọ́n gbóró yẹ o wọ́n fi wọ́n fi wọ́n owó jọ́ fi tọ́ nìyẹn. kò sí ibi tí kò ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. kò sí ibi tó kọ̀ ọ́ sí bàbá náà fìdá yìí òótọ́ ni mo jọ wá wí o. èyí tí mo mẹ́nubà mo ní ẹ̀rí rẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run mo lẹ́rìí ẹ̀. bàbá òkúta ó tún pọ̀ tó fi ìdílé wọ́n ti mọ́ gbogbo wọn ti sọ àtọ́kùnrin lẹ́nu lọ́tún lọ́sì kí àwọn nǹkan ṣe bí wọ́n ti kọ́ òfin kí àwọn tó bẹ́ẹ̀ wá bá bàbá sí ní wọn. èyí tí mo mẹ́nubà kódà wọ́n ti mú àwọn méjèèjì ló pa sínú ilé rẹ̀. ẹ̀lọ́ lèlè gbàdé ní àṣà. ẹ mà kálẹ̀ o. ẹ káàlẹ́ ìyá wa nọ́mbà 1 nìyàn bàbá yìí ní agbélébọ̀ ọlọ́wọ́bánidọ́là ní ìdè fún bàbá yìí. tó gbọ́nàkọ́nà tí ó ká sí lẹ́dà sí ń dábò tí ẹ̀dà sí ń rí àlùyọ ṣe bàbá yìí àrí àlùyọ ṣe pẹ̀lú ogun ọlọ́wọ́ bàbá yìí lẹ́wọ̀n ní ọdún tuntun lágbára ọlọ́wọ́ ọba. bẹ́ẹ̀ ní kú sínú kìíní ìpẹ̀lú ogun ẹlẹ́gbẹ̀rẹ̀. so káṣe kámọ̀ láti ráńdà ni. ṣé ìdá àwọn tí ẹran kò sí ní gbogbo oníṣẹ́ ẹ̀bí àṣírí wọn kò ní bò. àṣẹ. tòun àṣírí wọn kò ní bò ní agbọ́dọ̀ àwọn tí bá tẹ̀lé ní ìlágbẹ́lẹ́gbẹ̀ gbogbo ibi tí wọ́n bá wà àṣírí wọn tú. lágbọ́dọ̀ ọlọ́mọ torí pé kò tẹ̀lé wọn máa gbọ́rù kìíní tí kò ní jẹ́ pé bí ìbàdàn ló bá jẹ́ ọmọ onílẹ̀-èdè wa kò ní ṣìrò àwọn òbí òun àti gbọ́yìn o ẹ̀kọ́ ètò àrùn ṣìrì o. àmì àṣẹ Ìdùmarè ẹ ṣeun. bàbá káṣe kámọ̀ ẹ ṣeun ẹ ló ta ló wà lójú òpó ìkí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá ṣé lè ti wà lókè Victor. ẹ ló. ẹ̀ka lọ́wọ́ ọlọ́wọ́ máa fún gbàgbára ọlọ́wọ́. àṣẹ Ìdùmarè kí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. arákùnrin ojú àti láti akẹ́kọ̀ọ́. ẹ̀rí
àwọn akíní ṣe ti kú ọ̀la yìí àti dọ́dọ̀ kì í ṣe rí owó lọ nìjọ́ ní owó ọ̀hún. ẹ béèrè pé ṣé wọ́n ní owó tí Elon Musk tí ó jẹ́ pé òun ló lówó jù lágbàáyé Elon Musk ṣé wọ́n lówó Elon Musk lọ́wọ́ ọ̀ lówó Elon Musk ó mà ṣe. tó ń wá owó 50 billion naira kíákíá tó máa ká àǹtọ̀là tí ò ní fi owó ṣe ó lágbára o. Hello, ìpè ló ń já ìpè àwakọ́ kí ló ń kọ́ yín bulẹ̀ sí ń pè wá ta ló wà lójú òpó yìí. ẹ káalẹ́ mà. ẹ mà káalẹ́ mà. ẹ kú ètò ọlọ́mọ bá mi pa yín mọ́. àmín. olùwàtàbọ̀ yín ò ní níwu lọ́wọ́. àmín àṣẹ Èdùmàrè. arábìnrin ìbùkún látàrí tòrò. màmá ìbùkún. ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún àwọn òbí àtọmọ wa lọ́kùnrin lóbìnrin èdè á bá wọn sọ̀rọ̀ tí wọ́n rọra wówó mi jà nǹkan ju wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ níṣẹ̀sí wọ́n ti sọ fún wa nípa kò sóògùn owó gbogbo àwọn tí wọ́n ń pa látijọ́ yìí ta ló ti ní mílíọ̀nù nínú àwọn ọmọ tí ń gbìyàn gbé yìí àwọn wo ló ní kán tiẹ̀ mọ mú yàn wá gan-an tí àwọn yẹn tí wọ́n rògbò owó yẹn kò fún wọn ṣá ẹ jẹ́ ká ọmọ 21 years ọmọ eléyìí ò tún péré lọ́wọ́ òbí náà kò dá kóbi ètò máa sọ ọdún yẹn nù ọlọ́run tó ṣàánú wa o bàbá tí ilé àwọn owó fún ọlọ́run ó ra àánú o àmín àṣẹ àwọn aláàánú ọlọ́run á ràn wọn o àmín ọlọ́run á mú wọn lára dá ọ ẹ pé ètò. ọlọ́run ló ń tò ẹ ṣe. ta ló wà lójú òpó ìkí lórúkọ yín bulẹ̀ tí ń pè wá. náà bí ọ̀rẹ́ káyọ̀ lọ́wọ́ orúkọ mi ni àjọṣe lọ́sùn náà tí àbọ̀kúta ẹgbẹ́ ọlọ́run ẹ̀rọ òun dúró ẹ̀rí ìpínlẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí ní rọ àwọn ilé ẹjọ́ wa àwọn ohun tó ń fàtúwà ètò wọn falẹ̀ jù òótọ́ ń pọn lọ́pọ̀ tó àwọn ọkọ̀ tó wọ́n gbọ́ gbọ́dọ̀ wọn sí ẹ̀wọ̀n tó ṣe ní ọkọ̀lọ́gbọ̀ pamọ́ ọlọ́mọ ráfíà àwọn kéèké náà nínú wọ́n bá tẹ̀lé dájú wọn bí adínkù díẹ̀ wọ́n pẹ́ńlẹ̀ jù ó ti pé àfúrásì o ẹ ṣeun àwọn ìjọba wa náà ń gbọ́ wọ́n ń gbọ́ etí wọn ò di ẹ káalẹ́ ta ló wà lójú òpó ìkí lórúkọ yín ìbólẹ̀ tí ń pè o ẹ káalẹ́. hello. ẹ káalẹ́ o. ìyá gbàgede àṣà. mo jẹ́. lágbára ọlọ́kọ̀ mọ̀ ní bàjẹ́ fún yín o. àṣẹ Ìdùmarè. àlọ́ àti àbọ̀ yín olúwa máa pamọ́ o. àmì àṣẹ Ìdùmarè. ẹ ní kó sọ́wọ́ ayé o. àmì àṣẹ Ìdùmarè. orúkọ tèmi ni Akínyọlá bàbá Mọdákẹ́kẹ́ láti fáàbàdà ní ẹlù fún Mọdákẹ́kẹ́ ló ti wá. ẹ ṣé mo dúpẹ́ mọ̀ yóò bó dáa fún yín o ẹ ṣeun mọ̀ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ àwọn arábì ní agbára Ọlọ́run àṣírí wọn máa tú ni ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwa òbí a nílò láti bára wa sọ̀rọ̀ ọmọ rẹ ọ̀sàgbàfọ̀ ọ̀ká sọ wálé afẹ́fẹ́ rẹ̀ ń fẹ́ ni tó bá fẹ́ lu igi ó ṣe é ṣe kó fẹ́ lu àwọn èèyàn náà o èmi àkànbá àwọn òbí wí ká máa tọ́jú àwọn ọmọ wọn gẹ́gẹ́ bí ìyá àbùkù ṣe sọ ẹ jẹ́ ká máa kó àwọn ọmọ wa níjànú ọmọ tí ò ṣiṣẹ́ tá a máa sọ pé fóònù ńláńláńlá àwọn bone straight olówó ńlá ìtọ́sẹ̀lẹ̀ nìyẹn bàtà báàgì aṣọ ọmọ tí ò sì ṣiṣẹ́. nípa ti bàbá tẹ́ ẹ sọ ní agbára ọlọ́ agbára àánú dìde sí wọn o àmì àṣẹ Ìdùmarè ní gbogbo ọ̀nà agbára àánú dìde sí wọn o aláàánú kò ní wọ́n wọn o ẹ ṣe kó ètò. ẹ ṣeun a lè gba ìpè mọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá wa dá sí ètò òtò ní a fẹ́ bọ́ sí abala ti Otoge Bitters iléeṣẹ́ Adenim Nigeria Ventures tí wọ́n pọn egbògi Otoge Bitters àti masun lọ́tọ̀ abá mixture àwọn ni wọ́n gbé ìpolówó wọn kalẹ̀ kà sórí ètò yìí àti iléeṣẹ́ kò sóhun tí fàṣetì home of beads and supernatural store tí wọ́n ti ń ṣe ìlẹ̀kẹ̀ ìgbà ajé oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn tẹ́ ẹ bá fẹ́ pè mí lẹ́yìn ètò 08039722703 08039722703 lẹ́ máa fi pè mí lẹ́yìn ètò mo rí ọwọ́ Adépọ̀jù Motiu Abiodun 2000 naira lórí ètò yìí bá a ṣe ń ṣètò yẹn bẹ́ẹ̀ ni mo rí ọwọ́ Rahim Basirat Semiat 2000 naira ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì fẹ́ fi nǹkan sí Ecobank ní 18200 44972 yòókù dọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè ọdún ayọ̀ láṣẹ Oyèyè gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi ẹ ṣeun. àwa tí ní Splash FM làwa fẹ́ máa gbọ́ Splash FM òun wà á fẹ́ máa gbọ́. Splash FM, the integrity station. ẹ̀ṣọ́ ní mára igbálẹ̀ àṣà ní fọ orílẹ̀-èdè sókè
àfikún àrà ọ̀tọ̀ rèé tó gbé wa yorùbá sórí àpèrè kò sóhun tí fáṣetì home of beads and supernatural store gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe lóríṣiríṣi ni wọ́n ń tà níbẹ̀ bíi igbá ajé àwọn ilẹ̀kẹ̀ òrìṣà ti ifá ilẹ̀kẹ̀ ọ̀ṣun ilẹ̀kẹ̀ iyùn ilẹ̀kẹ̀ ẹsẹ̀gí ilẹ̀kẹ̀ àbáláyé lónìrànràn àwọn ni wọ́n ń sin adé fáwọn ládéládé tí wọ́n ń sílẹ̀kẹ̀ fáwọn lóyè fáwọn aláyẹyẹ gbogbo àtàwọn tí wọ́n fẹ́ ṣègbéyàwó ṣé ọpọ́n ifá lẹ́fẹ́ ni àbí abẹ̀bẹ̀ ẹgbẹ́ ọ̀pẹ̀lẹ̀ ìrọ́kẹ́ ifá ọ̀pá ìrùkẹ̀rẹ̀ ìdè ìbòrí owó ẹyọ ẹfun ìkòkò lóríṣiríṣi ìléwọ́ idẹ ọ̀ṣun òjé ìkí ifá ajé olókun adé orí bíbọ ọ̀tún osùn ẹgbẹ́ igbá fífín abẹ̀bẹ̀ ọ̀ṣun ìdẹ ọ̀ṣun ìkòkò olókun ìkòkò yemọja ìkòkò ọbàtálá ajere àjà kò sóhun tẹ́ ẹ fẹ́ pátápátá tẹ́ ò ní bá ń bẹ̀ torí gbogbo nǹkan tó jẹ́ ti àwọn olórìṣà àtàwọn onífá ló wà ní kò sóhun tí fáṣetì home of beads and supernatural store ẹ fẹ́ fìdí òòṣà lélẹ̀ tàbí ẹ fẹ́ gbé òòṣà lọ fún èèyàn gbogbo nǹkan tẹ̀ ń wá pátápátá lẹ máa rí lọ́dọ̀ wọn ẹ fẹ́ joyè tẹ́ ẹ sì fẹ́ ìlẹ̀kẹ̀ tó jẹ́ oyè gidi tí kì í ṣe gbàrọ́gùdù igbá ọ̀ṣun ẹní ọ̀pẹ̀lẹ̀ igbá ọbàtálá ìkòkò àsèjẹ ilẹ̀kẹ̀ ògún ilẹ̀kẹ̀ èṣù ẹ wò ó gbogbo ẹ̀ pátápátá ló wà ń bẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀mí àti ìmọ̀ràn ẹ kàn sí wọn ní atúnfàtù complex opposite jeffard filling station adaton road òkè ẹ̀fọ̀n abẹ́òkúta wọ́n tún wà ní number 7 ọlọ́run ṣògòtù ilé ifá atúnfàtò offshoremorin ọ̀bántòkò abẹ́òkúta ìpínlẹ̀ ògùn ẹ pè wọ́n sórí 081 031 93366 tàbí kẹ́ whatsapp wọn sórí 0805 531 3495 ẹ má gbàgbé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀ǹbáyé gbogbo ẹ̀ ni wọ́n ń tà níbẹ̀ ẹ pè wọ́n sórí 081 03 19 3366 tàbí kẹ́ whatsapp wọn sórí 0805 531 3495 kò sóhun tí fáṣetì home of beads and supernatural store ìgbéga àṣà yorùbá láyọ̀ láàyò. ẹ ṣeun tí ẹ bá fẹ́ pé kò sóhun tí fáṣetì home of beads and supernatural store fún oríṣiríṣi ìgbàjẹ́ àti àwọn ìlẹ̀kẹ̀ tí ẹ fẹ́ rà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 03 19 33 66 66 081 03 19 3366 tàbí 080 55 31 34 95 080 55 31 34 95 ìyá wa olórí àtúnfàtò ńlẹ̀pẹ̀ òun yèyé ọ̀ṣun fúnmiláyọ̀ àkànbí àwọn náà ni wọ́n máa jẹ ìyá àjọ ìjọ ọ̀rúnmìlà ọlọ́run ṣògòtù àtúnfàtò palace ìyẹn ti ṣómọ̀ rìn ààfin bàbá wa àtúnfàtò náà ni yóò ti ṣẹlẹ̀ ní oṣù táwa ń bẹ̀ yọ̀ on the 28 náà ni ẹ jẹ́ ká máa lọ ká máa kọjá lọ sí ilé-iṣẹ́ ti adenim nigeria ventures tí wọ́n ń pọn egbògi otoge bitters àti masun lọ́tọ̀ abamito ẹ̀yin náà ti mọ̀ tá a bá ti dé agbọ̀n ti ilé-iṣẹ́ wọn ẹ ti mọ̀ pé kó ta kébékébé ni ẹ pè ilé-iṣẹ́ adenim sórí 081 43 555275 081 43 555275 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pe iléeṣẹ́ adenim nigeria ventures tí wọ́n ń pọn egbògi otoge bitters àti masun lọ́tọ̀ abba mixture sí ẹjá kọjá lọ sí iléeṣẹ́ wọn kálọ̀rì gbọ́rọ̀ láti ẹnu aláṣẹ àti olùdarí iléeṣẹ́ adenim nigeria ventures à ń bọ̀. àwa ti ní Splash FM làwa fẹ́ máa gbọ́ Splash FM òun wá fẹ́ máa gbọ́. Splash FM, the integrity station. ẹ kalẹ́ yèyí àṣà ẹ kú iṣẹ́. ẹ kalẹ́ mà.
ẹ kú iṣẹ́ mà ẹ kú iṣẹ́ ẹ jẹ́ ká lẹ́ gbogbo ẹ̀yin ará ilé o ó kí yín o ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ̀yin àbúrò wa ẹ ká lẹ́ mà ipá àtàárọ̀ o àjẹkù bójú ọjọ́ ṣe rí o á dá alágbára Ọlọ́run. àṣẹ Ìdùmarè. mo ní a ti wà lórí ìlà pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Ventures Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa gbogbo egbògi tó ń tilẹ̀ iṣẹ́ wọn jáde gbogbo egbògi tí iléeṣẹ́ Adenim Nigeria Ventures tí wọ́n ń gbé jáde pátápátá ni màmá wa tó jẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Adenim Nigeria Ventures wọ́n fẹ́ ṣàlàyé fún wa. Yes ma a ní ó tó gẹ́ bitters ń ṣiṣẹ́ fún gbogbo níṣe jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn gbogbo níṣe aráró ni ó ń ṣiṣẹ́ fún gbogbo à ń yàgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ ẹkún inú kúkùn nǹkan oṣù tí ò ṣe déédéé gbogbo ẹ̀ ló tó gẹ́ bitters ń ṣiṣẹ́ fún a ní másùn lọ́tọ̀ ìyẹn ò lọ sínú rárá másùn lọ́tọ̀ wà fún àwọn ọmọkùnrin tí ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin ó ṣe dáadáa ó máa ń jẹ́ kán já kíkanjú lórí bẹ́ẹ̀dì ó máa ń jẹ́ kán já kíkanjú pẹ̀lú lọ́dọ̀ ìyàwó wọn másùn lọ́tọ̀ olómi ló wà ó ń ṣiṣẹ́ takuntakun iṣẹ́ jẹ̀dí kò lọ sí nínú rárá ó tó gẹ́ bitters ní ọtí díẹ̀ nínú fẹ́rẹ́fẹ́ ó ń ṣiṣẹ́ fún kúnkún àyà ẹ̀yìn dúndùn ìgbẹ́ ẹ̀jẹ̀ ìbàdí ríro àwọ̀ká gbogbo ẹ̀ ní ó tó gẹ́ bitters ń ṣiṣẹ́ fún a tún wá ní ó tó gẹ́ gin fún òtútù àgàgà wa ọmọkùnrin tó jẹ́ pé à ń jí jáde láàárọ̀ iṣẹ́ iná òtútù là ń jí sí ó tó gẹ́ gin ṣiṣẹ́ gidi gan ni másùn lọ́tọ̀ wa ó dáa gan fún jẹ̀dí ó gbọ́ jẹ̀dí ó gbọ́ páàyìn gbogbo níṣe ní nǹkan ọmọkùnrin ó ṣe dáadáa wọ́n já kíkanjú lọ́dọ̀ ìyàwó wọn lórí bẹ́ẹ̀dì ó máa jẹ́ káwọn ìyàwó wọn kínú wọn dùn àwọn obìnrin rà lọ lílọ fọ́kọ wọn ìyẹn má sùn lọ́tọ̀ ó wà káàkiri kò síbi táìsì lè ríra ní gbogbo Ògùn stéètì ó wà káàkiri lórí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó wà nílùú òyìnbó ó wà nílùú Haúsá kò síbi táìsì lè rí má sùn lọ́tọ̀ rà. ṣé ti ẹ̀gbọ́n pé ẹ ti dá lágbàtà nílùú òyìnbó ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni a ní alágbàtà ń lo òyìnbó ó wà nílùú òyìnbó ó wà ní Kánò kò sílùú tẹ́ ẹ dé tẹ́ ẹ rí product wa rà. káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó wà káàkiri kò sí pé a ní àwọn alágbàtà ní ìlú Abẹ́òkúta lọ́dọ̀ God's Love a ní Láfẹ̀nwá market lọ́dọ̀ mọ́mí Daniel a ní lọ́dọ̀ mọ́mí Akad ní Olómore a ní Àgọ́bà lọ́dọ̀ Ayọ̀ọ́lá ó wà ní ọ̀dọ̀ Bimkem nítòkú a ní káàkiri ọjà wa ò dẹ̀ wọ́n jù ògbówó lórí bọ̀ ó ń ṣiṣẹ́ takuntakun ó tó gẹ́ bitters ó ń pa jẹ̀dí ó gbọ́ jẹ̀dí ìgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ ẹkùn kínú máa kùn àwọ̀ ká ẹsẹ̀ ń romí ẹ̀yìn ń romí ṣe é mọ̀ iṣẹ́ ìjókòó ni gbogbo wa ń ṣe gbogbo nǹkan yìí ló ń ṣiṣẹ́ fún. àwọn wo ni wọ́n máa ti dàmọ̀ pé lóòótọ́ o kì í ṣe ayédèrú làwọn rà. ṣé wá rí gbogbo ike wa la ṣe àmì sí ike ó tó gẹ́ bitters ẹ máa rí adi ẹ̀yìn mú fọ́tò kan wà nínú ẹ̀ tó di ẹ̀yìn mú táwọn ọmọkùnrin yẹn di ẹ̀yìn ẹ̀ mú ṣẹ̀rí másùn lọ́tọ̀ náà àtẹ másùn lọ́tọ̀ sínú ike wa. táwọn wọn bá ti rà tí wọn bá ti rí àpẹẹrẹ yìí wọ́n ti mọ̀ wípé ojúlówó làwọn rà. wọ́n á fi mọ̀ pé ojú owó wọ́n á fi mọ̀ pé ojú owó lẹ̀ ń rà gbogbo ibi tẹ́ bá ti rà á ó ń ṣe ayédèrú. Yes, ma'am.
èèyàn ni ò tí ì mọyì àti pàtàkì ìwé àtegbà àwọn bàbá wa àtàwọn iṣẹ́ tó ń ṣe lágọ̀ọ́ ara kì í ṣèròyìn mọ́ Adenim Nigeria Limited ìní wọ́n ń pe ìwé àtegbà àwọn bàbá wa pọ̀ tí wọ́n pákéjì ẹ̀ lọ́nà ìgbàlódé ẹ̀yin náà ti ń gbúròó ẹ̀ ọjọ́ ti pẹ́ ó tó get bitters òun lẹ́yìn náà mọ̀ yẹn àbí ó tó get bitters àti masun lọ́tọ̀ aba mixture chai àwọn egbòogi méjì yìí làbá máa pè ní iná gorí ilé fẹjú kẹ̀kẹ́ alátìlẹ́yìn fáwọn ọkùnrin ni gbogbo ọkùnrin tó fẹ́ ṣiṣẹ́ akọni lọ́dọ̀ olólùfẹ́ wọn ò jẹ́ fi ó tó get bitters ṣeré ó ti wà káàkiri ní gbòòrò ìlú Abẹ́òkúta ẹ̀yin tẹ́ fẹ́ kó lọ́pọ̀ yanturu tẹ́yin náà fẹ́ máa ṣalágbàtà rẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ mama arcade ní Olómọ̀ọ́rẹ́ lọ́dọ̀ bimkem nítòkú ó ń bẹ lọ́dọ̀ mọ́mí ní Fẹ́mi store ní Akíolúgbadé ó wà ní unique ní Akíolúgbadé bákan náà ó tún wà lọ́dọ̀ Goslove l'Akíolúgbadé ó ń bẹ ní ọ̀dọ̀ appreciation níjẹ̀bú òde ó wà lọ́dọ̀ mọ́mí Daniel lọ́jà Láfẹ̀wá ẹ̀yẹ́ kọ béèrè fún ó tó get bitters níbikíbi lọ́jọ́ gbogbo ẹ máa pe 081-43-55-5275 081-43-55-5275 ó ń bẹ lọ́dọ̀ Ayọ̀ọ́lá ní Àgọ́ọ̀bà nílùú Abẹ́òkúta gbogbo ẹ̀yin tìlú Abẹ́òkúta tẹ́ ẹ ti gbọ́n ro ó tó get bitters àti masun lọ́tọ̀ aba mixture ti pẹ́ àsìkò rèé o kẹ́yìn náà jẹ́ alágbàtà egbòogi tí wọ́n ń sọ lásìkò yìí gbogbo ọkùnrin tó ń ṣègbéyàwó àwọn mọ̀lẹ́bí wọn dìídì ń fà á lé wọn lọ́wọ́ ni láti lè rí dájú pé ọkùnrin yóò dójú tì wọ́n ó sì ṣe akọni lọ́dọ̀ olólùfẹ́ ó tó get bitters ó ti di kárí ilé bí aṣọ ṣúgà gbogbo èèyàn àtọkùnrin àtobìnrin ni wọ́n yàn án láàyò lásìkò yìí a máa fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù àmúkọ́lọ́mọ ọkùnrin ó dúró tandi kó lè ṣiṣẹ́ akọ lọ́dọ̀ olólùfẹ́ ó tó get bitters ẹ̀yin náà ẹ máa béèrè fún lọ́jà níbikíbi tẹ́ ẹ bá lọ 081-43-55-5275 lẹ́ máa pè 081-43-55-52 ẹ má gbàgbé ó ń bẹ lọ́dọ̀ mọ́mí arcade ní Olómọ̀ọ́rẹ́ ó ń bẹ ní bimkem nítòkú ó ń bẹ ní nífẹ̀mí store Akíolúgbadé ó wà ní unique lọ́dọ̀ Akíolú wà lọ́dọ̀ mama arcade lólómọ́rẹ́ ó ń bẹ ní bimkem nítòkú ó wà lọ́dọ̀ nífẹ̀mí store l'Akíolúgbadé ó wà lọ́dọ̀ unique l'Akíolúgbadé ó ń bẹ lọ́dọ̀ Goslove nílùú Akíolúgbadé ó ń bẹ lọ́dọ̀ appreciation níjẹ̀bú òde ó tún wà lọ́dọ̀ mọ́mí Daniel lọ́jà Láfẹ̀wá ẹ̀yin ẹ̀kọ́ máa béèrè fún ó tó get bitters ẹkùn ọkọ gbogbo ọkùnrin eléyìí tó ń ṣalátìlẹ́yìn fún wọn láti lè wakọ̀ délẹ̀ lérí tí gbogbo àwọn obìnrin fi ń gbóṣùbà ó kárí fún wọn níbikíbi tẹ́ ẹ bá wà lọ́jọ́ gbogbo ó tó get bitters àti masun lọ́tọ̀ aba mixtures ìníkẹ́ máa béèrè fún o ó tún bẹ lọ́dọ̀ Ayọ̀ọ́lá ní Àgọ́ọ̀bà nílùú Abẹ́òkúta 081-43-55-5275 ní kẹ́ máa pè 081-43-55-5275. àwa tí ní Splash FM la wa fẹ́ máa gbọ́ Splash FM òun wa fẹ́ máa gbọ́. Splash FM, the integrity station. Olúwa ló gbọ́ mi Olúwa ló gbọ́ electrical electronic store. Tẹnumọ́ látọdún 1979 tá a ti bẹ̀rẹ̀. Orúkọ wa ò bàjẹ́. Yẹ́yìn ní ẹ̀wá jàǹfààní Embassy. Sàmúwa ó gbọ́n tí ọ́. Ọ̀fẹ́ láwọn bá yín gbé electronics ẹ̀ bára tọ́jọ́ wa délé yín. Ní gbòòrò ìlú Abẹ́òkúta. Ọkọ àtìyàwó tí wọ́n ṣẹ̀ ṣègbéyàwó. Ẹni tó ṣẹ̀ kó lọ lé tuntun. Gbogbo ẹni tó ṣẹ̀ kó dábí òkúta wa ra electronics lọ́dọ̀ Olúwa ló gbọ́. Kẹ́yìn náà gba package ta ní fún yín. Ẹ mú èèyàn wá ra ọjà. Kẹ́ni tó ra ọjà gba ẹ̀bùn. Kẹ́yìn gan náà tún gbẹ̀bùn. Ọjà wa rọjú. Smart TV, home theatre, air conditioner, generator, washing machine, freezer and refrigerator. Ẹ máa bọ̀ ní 30 Shokenu Road lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank. Ṣàkó Abẹ́òkúta ẹ ó ti rí lẹ́gbọ̀gbọ̀rọ̀ Olúwa ló gbọ́ ń bẹ̀. a tún wà ní 7 Àgókò street ládojúkọ àfihàn sílẹ̀ ní Ṣàkó. ẹ máa pe 081-5031-0961. ẹ̀yin tẹ́ wà lọ́nà jíjìn ẹ̀rẹ̀ electronics tẹ́ bá fẹ́ nípasẹ̀ WhatsApp wa 08030844749. ẹ máa bọ̀ Olúwa ló gbọ́ níbi tí wọ́n ti ń ṣoníbàárà bí ọba. December ọdún yìí làǹfààní yóò wá sópin o. búrẹ́dì bẹ́lẹ̀ búdà òkì kọ́kọ́ búrẹ́dì bẹ́lẹ̀ fún ọ̀rẹ́ tẹ̀bí bàdé bá búrẹ́dì bẹ́lẹ̀ fún. Oyin mama oyin o àjẹpọ́nù ńlá
búrẹ́dì bẹ̀lẹ̀ fún búrẹ́dì àjẹpọ́nulá owó ìdákọ̀mù ló bá dé iléeṣẹ́ wọn wà ní No.1 Olúgbénga West Street Ìjẹun Lúkòsì Abẹ́òkúta búrẹ́dì tá a fò tẹ NAFDAC ìlú gbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 07042613462. búrẹ́dì bẹ̀lẹ̀ búnà bẹ̀lẹ̀ full bread na confirmer. Òní electronics ló ní gbà ó alájẹ wa. Òní electronics ló ní gbà ó. Bó jẹ́ ti kárajà tó wà ya mi. Ojúlówó ni wọ́n ń tà òní. Òní electronics ló ní gbà ó. Àràbà ló ní onínẹ̀wá rẹ̀ electronics o. Àkú ọdún àkú ìyèdùn àṣèyí ṣàmọ́dún. Bẹ́ẹ̀ bá lè rajà láti ọjọ́ 15 oṣù kejìlá títí dọjọ́ 24 oṣù kejìlá lọ́jọ́ kérésì kọ̀la ní òní electronics ẹ̀bùn rẹpẹtẹ lẹ máa gbà pé ẹ̀yin òní electronics láàyò ẹ̀ wá gbọ́ ọjà tẹ́ ẹ bá rà ló máa sọ̀rọ̀ ẹ̀bùn tẹ́ ẹ máa gbà ẹni ra tẹ́lì AC generator fridge freezer home theatre oúnjẹ ọdún lò ní electronics máa fún yín o àwọn oúnjẹ bí ìrẹsì ẹ̀wà olóye adìẹ ẹja ẹran ògúnfe ọdún ti dùn oríṣiríṣi ẹ̀bùn ló tún wà nílẹ̀ tẹ́ ẹ máa gbà òní electronics àdójúkọ post office Ṣàpọ́n Abẹ́òkúta 08033506850 lẹ́rọ ìbánisọ̀rọ̀ ọdún kérésì kọ̀ọ̀la lẹ̀bùn pínpín fún ọdún máa dópin o òní electronics ń kí yín ọdún ayabo. àti ẹ̀mọ́ nǹkan tá a máa fi ṣọdún báyìí. ọ̀rẹ́ wa má dárò ọdún yìí á dùn gbọ́ngbọ́n kan sí i jẹ́ ká jọ gbẹ́nu sí Admiral Links end of the year promo. Admiral Links ló tójú lówó gbogbo fóònù tẹ́ ń fẹ́. Admiral Links ọ̀gá ńlá gbogbo àwọn tó ń ta fóònù fẹ́ dẹ́rìn pẹ̀kẹ́ gbogbo oníbàárà wa pátápátá pẹ̀lú Admiral Links end of the year promo. ọdún iléyá tá a ṣe kọjá àgbo oníwo gàgàrà refrigerator washing machine àpò rẹsì òróró àtẹ̀bùn onírànràn làwọn èèyàn fi ṣe fàjẹ́. ní báyìí àìmọye ẹ̀bùn ńláńlá tó nítumọ̀ ti wà ńlẹ̀ fún gbogbo oníbàárà wa pátápátá nínú oṣù kejìlá ọdún yìí bẹ́ẹ̀ bá ṣe ń ra fóònù ní kí ẹ máa tẹ́wọ́ gbẹ̀bọ̀n ọdún yín Infinix Tecno Samsung Vivo Itel Redmi Oppo Kidistab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà screen warranty àti san díẹ̀díẹ̀ wà á wà ládojúkọ Glow Office lẹ́gbẹ̀ẹ́ FCMB Òkè Ìléwó Abẹ́òkúta Ìlaró ládojúkọ Towa Plaza Oríta Ìlaró Ìbàfò lẹ́gbẹ̀ẹ́ Ààfin Ọba Ìbàfò àti nífọ̀ ládojúkọ Ìyànà Kóká bus stop Ifọ̀ 09061787841 31st December làǹfààní yìí ó pin Admiral Links end of the year promo èmi náà jẹ́ ń bẹ́ẹ̀. Òní electronics ló ní gbà ó alájẹ wa. Òní electronics ló ní gbà ó. Bó jẹ́ ti kárajà tó wà ya mi. Ojúlówó ni wọ́n ń tà òní. Òní electronics ló ní gbà ó. Àràbà ló ní onínẹ̀wá rẹ̀ electronics o. Àkú ọdún àkú ìyèdùn àṣèyí ṣàmọ́dún. Bẹ́ẹ̀ bá lè rajà láti ọjọ́ 15 oṣù kejìlá títí dọjọ́ 24 oṣù kejìlá lọ́jọ́ kérésì kọ̀la ní òní electronics ẹ̀bùn rẹpẹtẹ lẹ máa gbà pé ẹ̀yin òní electronics láàyò ẹ̀ wá gbọ́ ọjà tẹ́ ẹ bá rà ló máa sọ̀rọ̀ ẹ̀bùn tẹ́ ẹ máa gbà ẹni ra tẹ́lì AC generator fridge freezer home theatre oúnjẹ ọdún lò ní electronics máa fún yín o àwọn oúnjẹ bí ìrẹsì ẹ̀wà olóye adìẹ